Akọgun Tọ́lá Adéníyì ẹ jẹ́ ọ̀kan lára àwọn tí àwọn lọ́balọ́ba fi jẹ ọ̀pọ̀lọpọ̀ oyè káàkiri ìlú fún àwọn ipa takuntakun tẹ́ ẹ ti kó àti bẹ́ ẹ ṣe máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà Yorùbá ló ń yàgò fún ìbéèrè tí mo fẹ́ béèrè yìí, tí kálukú ò fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ti joyè káàkiri láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí o àtàláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí o, ta gan l'aṣíwájú ọba láàrin àwọn méjèèjì? Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ọ̀dọ́ ìran Yorùbá ni ó ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀yin àgbààgbà pé ta gangan l'aṣíwájú nínú àwọn méjèèjì tẹ́nìkejì ó tẹ̀lé? Kò le rárá. Àwọn òyìnbó tó ń wá tí àṣà wa, èdè wa, ìtàn wa tí ò yé wọn, wọ́n dàbẹ̀ ni pé wọ́n da òkúta sí gàrí wa ń gbà yẹn. Ìgbà táwọn olóṣèlú náà tún dé, wọ́n fẹ́ fi àwọn ọba sábẹ́ wọn, wọ́n fẹ́ gbàgbára lọ́dọ̀ àwọn ọba. Làwọn náà tún dá ìrìnkèrindò sílẹ̀ tó yẹ pé wọ́n máa sọ pé lágbájá wà lẹ́yìn lágbájá àwọn máa fún ní owó oṣù báyìí. Ìgbà kan ní ọba Ìṣàrà tó yẹ pé kọ́bọ̀ ni owó oṣù tó ń fún. Tó bá pé èèyàn rò pé nígbà yẹn ọba Ìṣàrà ọ̀dẹ́mọ́gbà yẹn bàbá Akínsànyà pé kọ́bọ̀ ni owó oṣù ẹ̀, tó sì ń san bíi 40-60 fún ọba Ìpẹ́rù àbí ọba Ògèrè àbí ọba ìyẹn. Àwọn tó bá fẹ́ sọ ọ́nà pé gbà yẹn ṣe bí ọba Ògèrè ń gbowó ju ọba Ìṣàrà kéré sí ni. Wọn ò ní mọ inú ipò nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀, nǹkan táwọn òyìnbó ń pè ní circumstance. Sọ̀rọ̀ mi yé yín? So ìyẹn làwọn táwọn kan bá bẹ̀rẹ̀ sí ń sọ ìtàn, ìgbà kan mi ò ní gba iye báyìí, ìgbà kan ni Aláàfin gba iye báyìí lówó oṣù. Èèyàn lè fi yẹn sọ ìtàn ìṣẹ̀dálẹ̀. Nǹkan tó wà ní ìyàtọ̀ tá bá mú tàwọn òṣèlú kúrò, tá bá mú tàwọn tó bá fẹ́ máa dárí tòrújú ilẹ̀ láàrin Yorùbá, tá bá mú kúrò, ọ̀rọ̀ yìí ò le rárá. Ẹni tó dá ilẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ àti Ọ̀yọ́ ilé tó dójó olódó ìlú yẹn, ọmọ ló jẹ́ s'Odùduwà. Kò sẹ́ni tó lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀. Ọ̀rànmíyàn ni. Ọ̀rànmíyàn lè dàgbà tó kó tóbi tó láyé kó sọ pé òun ju bàbá òun lọ, nǹkan tó ń kó jẹ́. Sọ̀rọ̀ mi yé yín? Mo máa ń sọ pé ní jagunjagun jọ ẹ̀ lọ́hùn ní orílẹ̀-èdè tó ń pè ní Carthage, Amilcar Barca òun ni bàbá Hannibal. Amilcar Barca náà jẹ́ ọ̀gá àwọn ológun, náà jẹ́ olórí ogun ìlú yẹn gbà yẹn tó máa sọ pé commander in chief. Ìgbà tó ọmọ ẹ̀ Hannibal tó wá dé bí ọmọ ọdún 26 níjọ́ náà lọ́hùn, tóun náà tó wá dé bí akọni, tóun náà tó wá jẹ́ ọ̀gá ológun, kò lè sọ pé òun ju bàbá òun lọ. Kò lè sọ bẹ́ẹ̀. Ní ayé ìsìn Hannibal náà ń dárúkọ ẹ̀ ju àwọn èèyàn ìrántí Amilcar Barca. Ṣùgbọ́n Hannibal tí tó fi jásẹ̀ kò lè sọ pé bàbá òun báwo ni tiẹ̀ ṣe jẹ́. Ọ̀nìrìṣà, àrólé Odùduwà ni. Ọ̀rànmíyàn jagunjagun ni. Ní gbogbo àwọn tí ìran tí Odùduwà tó gbé sílẹ̀, kò sí akíkanjú tó ju Ọ̀rànmíyàn lọ. Ìyẹn á já sí pé Ọ̀rànmíyàn tó lọ sí Benin, tó lọ sí Ọ̀yọ́ ilé, tó jẹ gbogbo ẹ̀, tó tún padà tó jọba gan ní Ilé-Ifẹ̀. Ọkùnrin 15 tó ń pè lọ́kùnrin kan ni. So Ọ̀rànmíyàn ó lágbára, ó ní ipò, ó ní iyì, débi tó yẹ pé ní Ilé-Ifẹ̀ lénìí ọ̀pá Ọ̀rànyàn wà ń bẹ̀ tá a fi ń ṣèrántí rẹ̀. Ṣùgbọ́n kò lè ju bàbá tó bí lọ, kò lè ju bàbá ẹ̀ lọ. So ní pé ká jẹ́ akíkanjú, ká jẹ́ ológun, ká jẹ́ ẹni tó jà kiri, tó gbé orúkọ Yorùbá ga níjọ́ yẹn lọ́hùn.
tó ní nǹkan táwọn òyìnbó ń pè ní empire, Ọ̀rànmíyàn ni àwọn àtàwọn ọmọ ẹ̀. Ṣé Ṣàngó tá à ń sọ yìí òun ni Aláàfin kẹta? Ṣàngó l'Aláàfin kẹta. Ṣàngó gan ọmọ ló jẹ́ fún Ọ̀rànmíyàn. Àwọn wa lè sọ pé kí Ṣàngó ń sì kò lè máa sọ pé òun ju Ọ̀rànmíyàn lọ, kò lè sọ bẹ́ẹ̀. Bí Ṣàngó ṣe lágbára tó, kò lè sọ pé òun ju Ọ̀rànmíyàn lọ. Nǹkan tí mò ń fàyọ ni pé Aláàfin wà láyé tiẹ̀, ó ní ọlá, ó ní iyì, gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ọkùnrin 25 tó ń pè lọ́kùnrin kan tó jẹ́ ikú bàbá yèyé. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, ní àtètèkọ́ṣe, ní ìṣẹ̀dálẹ̀, Ọọ̀ni ni. Ṣùgbọ́n àwọn kan tó ń wòye wípé ìgbà tí Odùduwà ti kúrò lórí, tí wọ́n ti pín, àwọn ọmọ ti lọ káàkiri lọ tẹ̀dó, wọ́n ní Abọrẹ̀ kan òun ló wá padà sórí àlééfà Ọọ̀ni. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, ìbáàjẹ́ Abọrẹ̀, ìbáàjẹ́ Abòkè, ẹni tó jọba ní Ilé Ifẹ̀ tó jẹ́ àrólé f'Odùduwà àti Odùduwà fún ẹ̀ tó jọba nífẹ̀ lẹ́yìn Ọbàtálá, lẹ́yìn àwọn tó ti jọba tó ti wà ń bẹ̀ kó tó kan Odùduwà. Ẹnì kankan ò lè sọ pé ní ìtàn Yorùbá, ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá, pé ẹnìkan wà níwájú Odùduwà, kò ṣeé ṣe. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ, gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí máa ń fún, mo sọ fún bàbá Síjúadé k'Ọlọ́run dẹlẹ̀ fún wọn, pé tí bá jẹ́ mi ni Ọọ̀ni, mi ò ní lọ sí ìpàdé lọ́balọ́ba. Kò sí nǹkan tó, Ọọ̀ni ga jù yẹn lọ. Ọọ̀ni rìṣà ni. Kí wọ́n ṣe ìpàdé, kí wọ́n má bọ̀ wá. Ọọ̀ni ò kì í lọ sí ìpàdé. Ṣùgbọ́n ayé máa ń yí padà ní, ìgbà máa ń yí padà ní. Ayé òde òní yàtọ̀ sí ayé àtijọ́. Téèyàn bá wà láyé, ibi táyé bá yí sí náà ló máa bá wọn yí sí. Àṣà, ipò, nǹkan kan náà máa ń yí. Ìgbà kan kẹ̀m̀bẹ̀ ṣòkòtò gbàǹgbà là ń wọ̀, ìgbà kan ṣòkòtò tínrín là ń wọ̀. So báyé ṣe ń yí nìyẹn. Ìyẹn ló lè fà tó pé àkókò tí Ọọ̀ni ò gbọdọ̀ jáde, tí wọn ò gbọdọ̀ rí níbí, àkókò yẹn ti kọjá. Ayé ìsìn ẹni tó bá jẹ́ Ọọ̀ni tó jẹ oyè yẹn, tó jẹ ọba, tó jẹ oyè Ọọ̀ni ní ayé ìsìn, láyé òde òní, ó gbọ́dọ̀ bá ìjọba ṣe, ó gbọ́dọ̀ bá àwọn èèyàn ṣe. Sọ̀rọ̀ mi yé yín? Ìgbà yẹn gbogbo ìfẹ́ tá à ń sọ ń gbà yẹn tí Ọọ̀ni jẹ́ Ọọ̀ni, gbogbo ẹ̀ ojú kékeré náà lọ, ṣùgbọ́n ayé ti fẹ̀. Ayé ti fẹ̀. Ẹni tó bá jẹ́ Ọọ̀ni gbọ́dọ̀ bá wọn ṣiṣẹ́ lórí, ó gbọ́dọ̀ bá ọba Onitsha sọ̀rọ̀, ó gbọ́dọ̀ bá ọba Kánò sọ̀rọ̀, ó gbọ́dọ̀ bá ọba Tíìfù sọ̀rọ̀. Bí báyé ṣe wà ń sìn nìyẹn. Ibi táyé bá kọjú sí ni gbogbo á kọjú sí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè yín, Ọọ̀ni l'Ọọ̀ni ń jẹ́. Kí Ọ̀rànyàn kó jẹ́ pé òun ló ní gbogbo, kó má jẹ́ Ifẹ̀ nìkan, kó má jẹ́ Ọ̀yọ́ nìkan lágbára ẹ̀ mọ́, kó jẹ́ gbogbo ayé, kó jẹ́ òun lórí ayé Amẹ́ríkà, kó jẹ́ lórí ayé Britain. Ó mọ̀ pé bàbá oṣù wà ń bẹ̀ tó máa júbà fún. Sọ̀rọ̀ mi yé? Láyé káwọn olóṣèlú àtàwọn tó fẹ́ dà lóru fẹ́ tán bẹ̀ ní sọ ọ̀rọ̀ tó yẹ kán máa sọ, tán ò tẹ̀lé ìtàn. Èèyàn lè jọba ní Ọ̀yọ́ láì tẹríba fún Ifẹ̀, kò ṣeé ṣe.